Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi. Ọ̀rọ̀ pèsè jẹ́ ọ̀rọ̀ dé hàn. Ẹ ṣé ẹ̀yin èèyàn mi. A kú àsìkò yìí. A kú bó ṣe ń lọ. Bẹ́ẹ̀ ni, ọ̀rọ̀ wúrà ọlá, ìyàwó kábíyèsí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kó tó di pé ó ti lọ fẹ́ George Akume. It's a talk of the town, kì í ṣe kékeré o. Wọ́n ní kábíyèsí gan-an pé ìrònú sórí àgbàkodò. Kì í ṣe títorí wúrà ọlá o, kì í ṣe pé bóyá kábíyèsí fẹ́ gbà padà o. Ṣùgbọ́n ẹ wo lẹ́nu ọjọ́ mẹ́ta ó ti ṣéèkì kábíyèsí. Ẹ wo gbogbo plan, àǹkí plan, tán plan. Àṣà Ashley àtàwọn àwọn nínú àwọn tínú wọn bu tán rórùn sá. Wọ́n fẹ́ da ilé kábíyèsí rú, bẹ̀tẹ̀ Ọlọ́run da ọ̀nà wọn rú, Ọlọ́run dójú tì wọ́n. Àṣé nǹkan tí orúkọ tí wúrà ọlá fẹ́ sọ ọmọ ẹ̀, inú ẹ̀ ló wà. Ẹ wo fake news tán lọ gbé jáde. Tán ní wúrà ọlá ṣe báyìí, wúrà ọlá ti lóyún. Ó ń lóyún gbà tí kábíyèsí tó fẹ́ fi kúrò láàfin tí ò sọ fún kábíyèsí. Tó wá di after 12 years ló wá jáde pé òun ti bímọ kan tó bí pamọ́ fún 12 years ó yẹ kí kábíyèsí. Àṣé ṣé rí gbogbo àwọn oníṣẹ́ ibi yẹn? A fi wọ́n lé Ọlọ́run lọ́wọ́. A fi wọ́n lé Ọlọ́run lọ́wọ́. Tí aláàárọ̀ bá ní, in fact ká má ṣe pè fún wọn. A fi wọ́n lé Ọlọ́run lọ́wọ́. Ọlọ́run nìkan ló lolùdájọ́. Ẹ wo gbogbo scenario tán ṣe. Wọ́n ní kíní kan kábíyèsí ní wò ẹ kúrò níwájú mi, ẹ̀yin oníṣẹ́ ibi. Ẹ̀yin oníṣẹ́ ibi ẹ̀ ní wá da ilé mi rú. Get out ló sọ fún wúrà ọlá ń gbà. Àṣé nǹkan tí wúrà ọlá fẹ́ ṣe. Àṣé ó ti ń fẹ́ ọkọ. Wọ́n kàn rán ní iṣẹ́. Wọ́n ní tí èèyàn bá rán ní iṣẹ́ ẹrú, á fi tọmọ jẹ. Òun ni ti wúrà ọlá ń gbà yẹn. At the end of the day, kí ló wá gbẹ̀yìn wọn? Ojú ti gbogbo wọn. Bẹ̀tì kábíyèsí, nǹkan tó wá dùn kábíyèsí inú ẹ̀ ni pé, tó jẹ́ pé tí mo sọ wípé ìdùnnú sórí àgbàkodò ni wípé kábíyèsí ní tí Naomi ti sọ wípé òun lọ tí ó bá jẹ́ agbára Ọlọ́run tó bá òun di Naomi dúró. Pé tó wá pé Naomi ló lọ ṣe irú tí wúrà ọlá ṣe yìí, níbo ni Naomi fẹ́ fòun sí? Pé bo ni Naomi fẹ́ fòun sí láyé o? Níbo lòun fẹ́ gbà? Pé kì í ṣe ìta ń sọ yìí làbá sọ. Wọ́n wá ní kábíyèsí, ẹ máa gbọ́, wọ́n ní kábíyèsí wá sọ fún Naomi pé Naomi, òun gbọ́dọ̀ jẹ́ kí gbogbo senses òun kó pé pérépéré kó sharp. A jọ máa lọ ṣe òòtù, ó máa bá mi ṣe òòtù gẹ́gẹ́ bá ṣe gbọ́ o. Ó máa búra fún mi pé ò ní fi mí sílẹ̀ lọ fẹ́ ẹlòmíì. Torí tí ìtàn fẹ́ ṣe yìí, tóun gbọ́ tí wúrà ọlá ṣe yìí, ó lágbára. Ọkọ karùn-ún, àwọn kan ní 5, àwọn nìkan 4. Wọ́n ní ọkọ karùn-ún. Kì í dẹ̀ ṣe àwọn tó lè fọ̀n tó lè kanna. Wúrà odindi àgbàlagbà ká má ì tí sọ pé Naomi tó jẹ́ pé chassis ni. Owó tó máa kó lórí Naomi. Ṣùgbọ́n ṣá, nǹkan tí ó fi dára ju ti gbogbo wọn lọ ni pé Christian ni Naomi. Naomi wá sọ fún kábíyèsí pé kémi lọ búra. Nítorí unto what? Ní ti kí ni? Pé because irú ìtàn sọ pé lẹ́ni lọ́la, òun fẹ́ lọ, àwọn kan ń dúró dè Naomi ní kábíyèsí, tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́, tòun yàtọ̀ o. Òun ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn o. Ọlọ́run ò gbà, kò kọ́ òun bẹ́ẹ̀ o. Ọlọ́run ò dẹ̀ gba òun láàyè bẹ́ẹ̀ o. Tí ó bá jẹ́ torí pé àwọn olórí kí ló fẹ́ mú òun lọ máa sọ pé òun fẹ́ fi ọkọ òun lẹ̀. Kì í ṣe pé kábíyèsí òun ò nífẹ̀ẹ́ kábíyèsí o. Nǹkan tóun ní pẹ̀lú kábíyèsí ni pé kí kábíyèsí jẹ́ kí gbogbo ìlérí tó ṣe fún òun kó jẹ́ kó mú ṣẹ. Pé that is just all. Kì í ṣe pé bóyá kíni. Because ó dàbí pé apá kábíyèsí ò ká security òun. Torí security òun ó wà very important sóun. Òun ò wá sọ pé nítorí pé òun fẹ́ ọkọ, òun nífẹ̀ẹ́ ọkọ kó òun wá para òun.
òun ò ní kú láàbọ̀jọ́, Ọlọ́run ò tiẹ̀ ní jẹ́. Ikú ò tiẹ̀ lè rí Naomi pa, ikú kankan kan. Kàkà kí nǹkan kan ṣe Naomi, àwọn ọ̀tá ẹ̀ ní nǹkan máa ṣe. Kàkà kí nǹkan kan ṣe Naomi, kó ṣe àwọn ọmọ Naomi, àwọn ọ̀tá àwọn ọmọ ẹ̀ ní nǹkan kan máa ṣe. Dídá tèmi kí Naomi. Wọ́n ní, wọ́n lẹ́ni tó bá dẹjú párímù, tó bá dẹjú àrímù. Ẹni tó bá dẹ̀ dúró de Ọlọ́run, ó ní òun yóò mú àyà wọn le. Ẹni tó bá dúró de Ọlọ́run, ojú ò ní tì í. Ọlọ́run máa fún, máa bùkún fún. Ọlọ́run máa bùkún, Ọlọ́run ó máa gbé níjà ní gbogbo ọ̀nà. Naomi sọ fún kábíyèsí pé tòun yàtọ̀, òun ò lè ṣe irú ẹ̀. Irú tí Wúràọlá ṣe. Thank God pé kì í ṣe pé Wúràọlá. Lẹ́yìn tó fi kábíyèsí lẹ̀, wọ́n ló ti fi ọkùnrin bíi 4 ni wọ́n kábíyèsí. Kábíyèsí ló ṣe karùn-ún. Wọ́n ní eléyìí ló ṣe karùn-ún tó fẹ́ lọ. Ìyẹn Àkúmẹ̀ tó lọ fẹ́ǹsì. Wọ́n mà ní kì í ṣe kékeré. Ọmọ yẹn lórí ọkọ. Obìnrin yẹn lórí ọkọ. Àwọn bẹ́ńdẹ̀. Wọ́n ń last, wọ́n ń gbé last. Òun ni o. Ní la bá sọ fún àwọn sérékodé, àwọn ìkà tó jẹ́ pé ẹ rí pé lady yẹn ó gbọ́n ju gbogbo wọn lọ. Ashley ló ń sọ pé kíní kan, Wúràọlá is my friend, is my best friend. Láti bo síbo, Wúràọlá is kíní kan, Wúràọlá is kíní kan, òun like òun ṣe kíní. Láti bo síbo, ṣé Wúràọlá mọ̀ rí ni? Àbí nígbà tí Wúràọlá fi kúrò láàfin, ṣé wọ́n sì lálàá pé òun fẹ́ pé Ashley fẹ́ wá sí kíní? Níbo Ashley, láti níbo ni ẹlẹ́wọ̀n àti Asínwín ti gbé papọ̀? Láíláí kò mọ̀ rí o. Ẹ rí pé ọ̀tẹ̀ tó pa wọ́n pọ̀. Òun ni ò jẹ́ kí Ashley mọ nǹkan tó ń ṣe. Ǹjẹ́ ṣojú òsì ti Ashley báyà ojú ti tì wọ́n? Ojú wọn máa tì wọ́n ni. Ẹ mọ̀ pé kò sí nǹkan tó bá mú báyìí. Pẹ̀lú bọ́n ṣe ń victimize Naomi. Kò sí ibi tán gbà báyìí nítorí Naomi. Ogun wọn sunko ni. Wọ́n ń liquidate ni. Wọ́n ń ṣubú dànù ni. Bẹ́ẹ̀ ni. Wọ́n ní láti bọ̀ síbi. Ẹ wo nǹkan tí Wúràọlá wá ṣe fún wọn. Ó cut wọn away. Ó disappoint wọn. Ó disappoint gbogbo wọn. Kábíyèsí gan kò ever mọ̀ pé Wúràọlá lè ṣe irú nǹkan bẹ́ẹ̀. Wúràọlá ò ṣe ní lè ṣe nǹkan tí Wúràọlá ṣe sáà. Kò tiẹ̀ sẹ́ni kankan tó tiẹ̀ lé Wúràọlá ní kíní. Wúràọlá ló kàn dìde. Sacro àti kéèsì tiẹ̀ yàtọ̀ sí ti Naomi. Àwọn bad belle. Ìyàwó bàbá rọ́pò. Ìyẹn stepmother kábíyèsí ó gbógun ti Naomi. Èmi ò mọ̀ kéèyàn máa bọ́ ọmọ ẹ̀ máa jowú. Ṣé ìyàwó bàbá kábíyèsí fẹ́ kábíyèsí tí ò bá jẹ́ pé ìkà ọmọ òkú ọ̀run kò tiẹ̀ sọ pé kóun ṣàánú ẹ̀. Àbí ìyá ọmọ ọlọ́mọ tó fò ṣánlẹ̀ tó kú. Ṣé ẹ̀rù ò sí ẹ̀ bá pé Ọlọ́run má jẹ́ a rí kò ṣe dáadáa. Ikú tó máa ń pa ojúgbẹ́ ẹni. Òwe ló máa ń pa fún èèyàn. Kò tiẹ̀ pity ìyá kábíyèsí pé ṣèbí èèyàn ló bí mọ́lẹ̀ yìí tí ò dẹ̀ dúró kó jẹ èrè ẹ̀. Òun ti wá gbàgbé. Ló tún victimize ọmọ òkú ọ̀run. Ọlọ́run ló lẹ́jọ́ dá. A fà wọ́n fún Ọlọ́run. Ló bá àwọn yẹn wà nínú àwọn tí ò jẹ́ kí Naomi gbádùn. Ó pẹ̀lú àwọn ogun àfọwọ́sowọ́pọ̀ ní ààfin yẹn. Àwọn ẹ̀gbọ́n kábíyèsí obìnrin wọ́n ní kí ló tún ṣubú táwọn. Ọlọ́run ló mẹ́jọ dá. Gbogbo ẹni tó wà nídìí ọ̀rọ̀ Naomi tó ń jẹ́ kí ọmọbìnrin yìí láti ìgbà tó ti délé ayé tó ń jẹ́ kó ó níláárí. Ó ti níláárí kì í ṣe pé wọn ò fẹ́ kó ní ìdùnnú. Ọlọ́run dẹ̀ ń dùn ún. Ọlọ́run yóò wá jẹ́ pé agbára Ọlọ́run tọ́lọ́run ní ọmọ yẹn ní ó ní Naomi láti dábìrà àánú ayé ẹ̀. Tí ò bá jẹ́ bẹ́ẹ̀, ńbo ni wọ́n fẹ́ fi Naomi sí tẹ́lẹ̀? Ọlọ́run tí ò bá jẹ́ Ọlọ́run, wọ́n ní màálù tí ò nírù
olúwa ló ń lé ṣinṣin fún un. Wọ́n ní ọmọ nobody, ọmọ tí ò wá láti ìran olówó, tí ò wá láti ìran kìíní. Wọ́n ti gbàgbé pé ìran Ọlọ́run ni Naomi, Ọlọ́run ni ìran tiẹ̀. Gbogbo nǹkan tí Naomi ṣe ń bẹ̀, Ọlọ́run ló ní Naomi tó ń bá ṣiṣẹ́ ìgbésí ayé. Èyí wá sọ pé ọmọ nobody, ọmọ nobody náà kan náà fi wá jẹ queen ilé gbogbo yín lórí. Pẹ̀lú ẹ̀ tọ́lọ́run tún gbéga, tó tún gbéga tó sọ pé Naomi má mi kàn mo wà lẹ́yìn ẹ̀. Ẹ kàn fúnra yín wàhálà ni. Ẹni tí inú ò bá dùn, ẹni tí gbogbo promotion tí Ọlọ́run fún Naomi tí inú ò dùn sí, kó lọ bèrè lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run ló máa fún lésì ẹ̀. Ẹ̀yin èèyàn mi, kábíyèsí ni Naomi pé eléyìí tó ń wò yìí ṣe lẹ̀rú ń bà òun, jẹ́ ká lọ ṣe covenant. Naomi ní kábíyèsí ẹ lọ sí ní ẹ̀dọ̀. Ọlọ́run ló lóun fi ṣe o, ló ní òun fi ṣe pé kò sí anybody tó lè ti òun gbọ̀ngbọ̀n. Òun ti ilé ọkọ òun lòun wà o. Ilé ọkọ ọmọ lọmọ ń gbé o. Ilé ọkọ ọmọ lọmọ ń gbé. Òun ti wà nílé ọkọ òun. Àwọn tí tó ń bá òun du ọkọ, àwọn náà máa lọ fún òun torí ilé ẹ̀ ló wà. Òun ò lè ṣe àṣemáṣe because tí wúrà ọlá yàtọ̀. Kábíyèsí ẹ̀yin náà ẹ wá ń ṣe yán bí ọkà. Ẹ ṣàtọ́jú Naomi. Tẹ́ bá ti tọ́jú Naomi, kò sí nǹkan tí ẹ fẹ́ ṣe tí Naomi ò lè fi tẹ́ yín lọ́rùn. Ẹ̀yin gangan ọwọ́ yín ló wà. Ẹ tọ́jú Naomi. Kẹ́dẹ̀ kíá fún. Kẹ́ fún ní security tó yanrantí kó tó gbádùn. Ọlọ́run ní security ẹ o, ṣùgbọ́n ẹ̀yin náà ẹ túbọ̀ gbìyànjú. Ẹ má ṣe yán bí ọkà. Ẹ̀yin èèyàn mi, nǹkan tàgbọ́ ti kan ní kábíyèsí ń béèrè lọ́wọ́ Naomi pé tẹ́rù tí ń ba kábíyèsí. Kábíyèsí má bẹ̀rù. Naomi wà fún yín. Ẹ ṣàtọ́jú ẹ̀yin àtọlọ́run. Ẹ tọ́jú Naomi. Ààbò Ọlọ́run á dájú lórí gbogbo yín. Ẹ̀rù ò ní bà yín. It will be a time tó jẹ́ pé kábíyèsí ò ní bẹ̀rù mọ́. Ọkàn yín àti Naomi máa balẹ̀ dìgbì. Tẹ́ máa fi gbogbo wàhálà jákujàku tó ti ṣẹlẹ̀ yìí, gbogbo ẹ̀ pátápátá máa dohun ìtàn lágbára ọ̀jẹ̀ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ ṣé ẹ̀yin èèyàn wa bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Ẹ bá wa share, ẹ bá wa like. Kẹ́dẹ̀ bá wa subscribe, kẹ́dẹ̀ bá wa love. Ẹ ṣé gan bí ṣe tẹ́tí sí wa. Ààbò Ọlọ́run á dájú lórí wa. Jésù Kristi Olúwa wa. Àmín.